lórí ọ̀rọ̀ Prophet Olúalọ, I got a call from a co-blogger yesterday. Ó wá ń bèrè lọ́wọ́ mi wípé kí ló dé tí mi fi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Prophet Olúalọ. Mo dẹ̀ bèrè lọ́wọ́ àwọn náà wípé kí lẹ fẹ́ kí n sọ. Wọ́n ní ṣé mi ò gbọ́ ọ̀rọ̀ tí Rótìmí sọ nípa ìyàwó Prophet Olúalọ. Mo ní kí ni Rótìmí sọ. Wọ́n ní Rótìmí sọ wípé kí Prophet Olúalọ gbé ìyàwó wọn síta. Wọ́n ní okay. So kí ni náà wá jáde kí wọ́n máa sọ wípé according to nǹkan táwọn kan sọ, according to nǹkan tí Rótìmí sọ. No, mo sọ fún me, I don't work like that. I work based on evidences, concrete one. Because wọ́n wí sí ní ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ tí David has dissidence. And kudos to one of my fathers in the media industry. Tí wọ́n súnmọ́ Prophet Olúalọ dáadáa. Mo pè wọ́n dẹ̀ fún mi náà information kan tí màá kàn bẹ́ẹ̀ lórí fún ẹ̀yin olólùfẹ́ mi. Number one, sir, fẹ́yìn tẹ́ ń wò mí, or fẹ́yìn tẹ́ ń listen sí àwọn kan tí wọ́n kàn pariwo lórí social media lórí ọ̀rọ̀ Prophet Olúalọ. Mi ì súnmọ́ wọn, but mo súnmọ́ àwọn tó súnmọ́ wọn. Wọ́n ní wípé mo sọ ní last week nínú fídíò mi kan pé àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ ẹ̀ lè rí yanjú lórí social media. Kàkà bẹ́ẹ̀ àwọn èèyàn máa dákun ni. Ṣé ń gbọ́ mi? Àmọ́ tí ìyàwó ẹ̀ wà, ẹgbẹ́ ìyàwó ẹ̀ pamọ́ gbá kan wò kan. Ìbéèrè tèmi sì ń béèrè ni wípé sórí social media ni wọ́n ti sọ àwọn àti àwọn wọn papọ̀. Tó bá sórí social media, ẹ lè expect kó fún ilé sórí social media. Kì í ṣe gbogbo èèyàn ló ń láìka máa fún yàn ní èsì sórí social media. Ẹbí wọn kò sọ wípé orí wọn bí wọ́n ti ń gbọ́gbẹ́ léèyàn lọ́rùn wọn à ní wá sí social media wá ti bọ́ǹkà. We have some people like that. Now ẹ jẹ́ wá fún yín ní òótọ́ ọ̀rọ̀ tèmi gbọ́ according to or based on ìwádìí tèmi ṣe. Tí àwọn tó not àwọn gan ẹni tó súnmọ́ Olúalọ dáadáa. This person I'm talking about is a father to me, is a journalist. Tó yẹ pé àwọn náà wọ́n kàn kí dédé wá sórí social media wá sọ̀rọ̀. Ọmọ ìlú kan náà làwọn àti Olúalọ. Kódà wọ́n fún ní award lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn. Kódà àwọn olókọ́ post yẹn fún birthday lánàá. So ó túmọ̀ sí pé èmi ò base video mi lórí wọ́n wí. Torí mo dìde pé wọ́n ni mo dẹ̀ challenge wọn pé ẹ sà kí ló ń ṣẹlẹ̀ nípa Prophet Olúalọ. Tí ẹ bá tiẹ̀ lè sọ fún àwọn èèyàn on social media, tell me sir, I want to know the truth. So màá wá sọ àwọn òótọ́ méjì or mẹ́ta kan táwa kan òfin ní kàn dédé máa tẹ̀lé Rótìmí. Àkọ́kọ́, Rótìmí ò kìí ṣe Kristẹni, kò sékú, kò sẹ́yẹ, kò sàdá, kò sòbẹ̀ni. Tẹ́ bá dẹ̀ wo program Rótìmí bó ṣe máa ń dojú kọ àwọn bàbá wa nínú Olúwa kódà akàlànà gbàgà a máa ṣépè fún wọn, a máa gbúrò ọkọ lára wọn. Ṣé Rótìmí yẹn wá ní Olúwa wá tẹ̀lé tá a máa sọ pé àkọyẹnu tó dé pé Rótìmí ń sọ̀rọ̀ àwa náà fẹ́ sọ̀rọ̀ a fẹ́ gbé Rótìmí lẹ́sẹ̀. No, I don't work like that. Lẹ́nu ìgbà tí Rótìmí bẹ̀rẹ̀ lẹ́nu gbó bẹ̀rẹ̀ ó ti sọ̀rọ̀ sí bàbá Adébóyè, ó ti sọ̀rọ̀ sí bàbá Mountain of Fire, ó ti sọ̀rọ̀ sí wòlíì Ẹ̀sìkáyà, ó ti sọ̀rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn aránṣẹ́ Ọlọ́run, ó ti sọ̀rọ̀ sí bàbá wa Táíwò Òjó, ó tún ní bàbá wa pupa kan báyìí, bàbá wa yẹn náà popular. Rótìmí ti sọ̀rọ̀ sí wọn tó máa sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ gbẹ̀yàn á kàn máa sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkà. A máa tún sọ wípé ẹ̀yin tẹ́ á tún máa sọ pé ẹ̀yin tẹ́ ń lọ ìjọ wọn òpònú ni yín, afọ́jú ni yín, orí ẹ̀yin tẹ́ ń lọ ìjọ wọn ò pé. Just look at that statement. Even kan lọ́dọ̀ ọ̀rọ̀ Wòlíì Alọ́ Rótìmí tún sọ̀rọ̀ pé àwọn tó ń tẹ̀lé àwọn tó ń gbọ́rọ̀ ẹ̀ ní kíní kan ṣe, kíní kan ló máa ṣe wọ́n, àwọn tó ń lọ sínú ìjọ ẹ̀ kíní kan ló máa ṣe wọ́n. Ó dẹ̀ fẹ́ káwọn èèyàn support ẹ fún nǹkan tó ń ṣe, tó ń kọ́ everybody pọ̀ bẹ́ẹ̀ kò mú ọkọ lọ dání. So àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, Bíbélì sọ pé káwádìí ohun gbogbo dájú kádẹ̀ dé ìtí òdodo mú. Àwọn tó wá ń bá Rótìmí wípé nǹkan kan ṣe ìyàwó Prophet Olúalọ, kí ló dé tí wọ́n gbé ẹ̀rí yẹn jáde fún wa? Ẹ wá bá Rótìmí, ìyàwó ẹ̀ ọlọ́ta ìyàwó ẹ̀ ti kú ni, ọlọ́ta ìyàwó ẹ̀ ṣàìsàn ni, ọlọ́ta ìyàwó ìyá ni. Tó bá jẹ́ pé ọlọ́ta ìyàwó wọn ti kú, ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ńgbà tí wọ́n bu yẹ̀pẹ̀ sí, ẹ gbé fídíò clip yẹn jáde. Tẹ́ bá provide video clip yẹn tèmi gan bá push ẹ kẹ́pẹ́ mi lọ́mọ rẹ̀, tèmi bá push ọ̀rọ̀ yẹn kẹ́pẹ́ mi lọ́mọ rẹ̀.
tó bá yẹ pé ọlọ́ta ìyàwó wọn ò dẹ̀ yá ni ẹ̀yin tẹ́ ẹ mọ ibi tí ilé ìwòsàn tó gbé ìyàwó wọn sí bí ayò yàrá kan náà dẹ̀ dé mọ́ ó yẹ gbé fídíò kílìpù bẹ̀ jáde pé ìyàwó ẹ̀ lé rí bó ṣe dé mọ́lẹ̀ ilé ìwòsàn tó wà nílé yìí kẹ́ wá send ẹ̀ sí wa ẹ lè má lo account yẹn lè create account mi kẹ́ fi send ẹ̀ sí inbox mi kẹ́ wá bí àmì ní push tẹ́ bá òkúrò rẹ̀ ṣe ń lọ ẹ rí pé àwọn àgbà bloggers kankan ò dá sí ẹ̀kọ́ kò sẹ́ni tó fẹ́ dún lórí pé wọ́n wí tá a bá rí evidence lórí nǹkan tá a fẹ́ jà lé lórí àní jà lé lórí ó jẹ́ point kejì point kẹta gbọ́ eléyìí tí wọ́n sẹ̀ wọ́n drag Olúalọ́ yìí àwọn wo ló ń drag ẹ̀ ìsọ̀rí èèyàn méjì ló ń drag Olúalọ́ àwọn tí oyè Olúalọ́ jẹ tí ò tẹ́ lọ́rùn tó jẹ́ pé àwọn ẹ̀ gang up against ẹ̀ mo tẹ̀lé bàbá kan tó ń sọ pé ó kéré tí irú ọmọ kékeré bẹ́ẹ̀ bí ẹ̀ kàn fi jẹ ẹrú oyè yẹn so ó tún pé àwọn olú àwọn yẹn ò dùn wọ́n wà láwọn tó ń wú ìwúkú jáde without concrete and physical evidence ìkejì ni bọ̀bọ̀ tí wọ́n ní ó ṣàṣemáṣe ní chẹ́ẹ̀chì Prophet Olúalọ́ tí wọ́n lé ìyẹn náà wọ́n náà sì tẹ̀. now kó tó di pé Olúalọ́ jẹ oyè ǹjẹ́ anybody drag ẹ̀ bọ̀bọ̀ tí wọ́n lé kúrò ní chẹ́ẹ̀chì Olúalọ́ kó tó di pé ó ṣàṣemáṣe tí Prophet Olúalọ́ lè kúrò ǹjẹ́ anybody drag ẹ̀ ó túmọ̀ sí pé àwọn ìsọ̀rí méjì yẹn ń wá ajẹgbodò wọ́n ń wá ẹni kúnra wọ́n ń wá àwọn supporters láti fi justify ara wọn so táwọn kan máa kàn án jáde bẹ́ẹ̀ táwọn ń jẹ́ káwọn kan máa push wa kan máa lù wá tó bá yàgbà tí wọ́n bá máa padà lọ́dọ̀ ọ̀bá lẹ́ẹ̀bẹ̀ Olúalọ́ a lè má sí bẹ́ẹ̀ mọ́ ẹ máa náwọn ti túbá ẹni tó wá tó wá fẹ́ mi ò kùtùkùtù ní àwa bloggers ojú ò la fẹ́ máa fi wúra wa níjọ́ tí ojú wa bá kó ojú pẹ̀lú Olúalọ́ tàbí irú ìṣeré àwọn la fẹ́ kí áńgẹ́lì ìpè Olúalọ́ dá fún wa send the point mi now wọ́n ní bàbá kan jáde ó ní bàbá ìyàwó Olúalọ́ kì í ṣe bàbá ìyàwó Olúalọ́ o àwọn kan ní àbúrò bàbá ìyàwó ẹ̀ according to dájú mi tèmi pè lánàá wọ́n ní àbúrò bàbá ìyàwó ẹ̀ bọ̀ blogger kan ẹlẹ́yẹlẹ́ àbí lórúkọ tẹ̀ ó ní ẹ̀gbọ́n bàbá ẹ̀ ni so kì í ṣe bàbá ìyàwó Olúalọ́ family ni nínú ìwádìí tèmi wá ṣe bàbá Olúalọ́ ṣẹ̀ dá radio station sílẹ̀ Adánimógò ní Ìdó Èkìtì ọmọ Ìdó Èkìtì ní bàbá Olúalọ́ according to ìwádìí tí mo ṣe tí ò ṣe pé mo gbọ́ ń gbé ní ẹni blogger tó jẹ́ pé mo pè ní wọ́n ní àwọn àbúrò ìyàwó ẹ̀ méjì ló ń ṣiṣẹ́ níbẹ̀ ṣé ń gbọ́ mi àbúrò ìyàwó ẹ̀ méjì ló ń ṣiṣẹ́ níbẹ̀ tó ń jẹ́ ọmọ bàbá ọmọ ìyá ẹ̀ now kí ló dé tá a pè àwọn yẹn pé kí ló ń ṣe láàrin ẹ̀gbọ́n yín àtọkọ ẹ̀ mo tẹ̀ believe wípé tó bá jẹ́ pé ìròkèrò tẹ̀yìn kan ń rò sí Olúalọ́ wípé ó ṣe fún ìyàwó ẹ̀ ló ṣẹlẹ̀ àwọn àbó ìyàwó ẹ̀ ṣé wọ́n lè máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ṣe ń gbọ́ mi rí sí pé mi ò fi lè dédé jáde máa sọ̀rọ̀ ní ẹ̀bí kọ́ mo wò pé ẹni tẹ́yìn sọ yìí ṣé bí àwọn àbó ìyàwó ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ yìí ṣe ń gbọ́ mi. another point ni wípé nínú gbàdúrà mo tún pe bàbá mi yẹ wọ́n ní few weeks back àwọn ọmọ Olúalọ́ wọ́n kó àwọn ọmọ ẹ̀ wá sí church ṣùgbọ́n ó jẹ́ èèyàn tó yẹ pé kì í fẹ́ káwọn èèyàn máa kó jẹ́ pé gbogbo láìfẹ́ ló máa gbé síta gbangba so wọ́n ní wọ́n pa àwọn ọmọ ẹ̀ wá church torí àwọn kẹsẹ̀ pé wọ́n àmọ́ bí táwọn ọmọ ẹ̀ wá wọ́n àmọ́ bí táwọn ọmọ ẹ̀ wá ẹni tó kó wọn wá bàbá yẹn dárúkọ wọn fún mi yàtọ̀ fún yẹn àlàyé tí wọ́n ní wọ́n lé kúrò ní church bàbá Olúalọ́ tó ń rojú ẹ̀ kiri yìí bàbá tèmi pé yìí tí mo ní ó súnmọ́ wọn yìí ó ní Olúalọ́ ó kọ́lé fún aláyé yẹn Olúalọ́ ò bá kọ́kọ́rọ́ ilé ẹ̀ lọ́wọ́ ẹ̀dẹ̀ ní o ó ra mọ́tò fún ó tún bá ṣe wẹ́ẹ̀dì náà ló bá ṣe àbí nǹkan ó bá ṣe nǹkan kan bí ó ti ṣe ayẹyẹ kan tó yẹ pé Olúalọ́ ló sponsor ẹ̀ dìsín o gbogbo nǹkan tó Olúalọ́ ṣe fún Olúalọ́ ò gbà o tó náà ní pé irú ẹni bẹ́ẹ̀ ó lè padà tó ládọ́ kó padà ló máa dọ̀bálẹ̀ bí Olúalọ́ tẹ́yìn kan bá ti wá sórí social media tẹ́ẹ̀ mọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ẹ̀ kàn tẹ́ẹ̀ pariwo Olúalọ́ mò ń wo ogun àkànlá náà Olúalọ́ gbéyàwó ẹ̀ bóde ọ̀rọ̀ pé kéèyàn gbéyàwó ẹ̀ bóde ò kan gbogbo wa o kì í ṣe gbogbo yẹn ló lè wá máa display ìyàwó ẹ̀ lórí social media mo ní àwọn bàbá tó yẹ pé láti ọdún mo ti ń bá wọn ní mi ìmọ̀ ìyàwó wọn mo ní tẹ́ pé mi ìmọ̀ ìyàwó wọn ipò wọn máa gbọ́ sórí social media so tó bá ní wọn gbéyàwó wọn sórí social media èwo ló kàn yín bẹ̀ but àwọn tó ń fẹ́ kẹ́ ẹ mọ̀ lélẹ̀ ṣé ẹ rò wípé àwọn bàbá tó wà ní CAC yẹn tí wọ́n fi bàbá Olúalọ́ jẹ oyè yẹn ṣé ẹ rò pé wọn gbọ́n ni ṣé ẹ rò pé àwọn náà ò ní fẹ́ protect orúkọ wọn ni nígbà tí nǹkan máa sọ ó ní Olúalọ́ gbowó fún wọn ló jẹ́ kó fi joyè owó wo ni Olúalọ́ ní
níbi tí bàbá wa wòlíì Èsíkáyà wà sáwọn ní general evangelist ṣe ṣe àmì owó wo ni Olúwa lọ ní níbi tí bàbá yẹn wà táwọn sọ pé Olúwa lọ gbó wa ká lè support ẹ kó lè jó yẹn owó wo ni Olúwa lọ ní níbi tí bàbá wa Bíárà tó bàbá Bíárà tó wà táwọn ó dàgbà àwọn general prophet ṣe ṣe àmì owó wo ni Olúwa lọ ní níbi táwọn bàbá yẹn wà káwọn tó wá fún wa sọ pé Olúwa lọ gbó wa ká support ẹ kó lè jó yẹn owó wo ni Olúwa lọ ní níbi tí bàbá Ọládélé wà owó wo ni Olúwa lọ ní níbi tí àwọn bàbá yẹn wà táwọn sọ pé lọ́gbó wa afẹ́fẹ́ joyè then sẹ́rù pé àwọn bàbá yẹn gbogbo ọ̀tẹ́ ń fa yìí sẹ́rù pé àwọn bàbá yẹn ò ti ní pé Olúwa lọ ní pé Olúwa lọ gbọ́ bó lọ́rọ̀ sí jẹ́ ẹ̀rù pé kò ti ní sọ fún wọn ni ẹ̀rù pé kúrò jẹ́ pé nǹkan kan wà tó wà hidden ẹ̀rù pé àwọn náà ò ti ní máa sọ pé aláìwá àlèbúrúkọ ara wa jẹ́ àdèlè ba iṣẹ́ ìrìnàṣọ́ra jẹ́ fòye sílẹ̀ so èmi ò mọ ìsìn àfihàn ìjọra wa lẹ́nu lórí ọ̀rọ̀ yìí mi ò mọ̀ o so fún ẹ̀yin co-bloggers tẹ̀ sọ wípé mi ìsọ̀rọ̀ ń pẹ̀ àbí wọ́n fún mi lówó ni àbí èmi náà gbàbọ̀dé ni àlàyé tèmi ní sí lórí ọ̀rọ̀ ènìyàn o pé kémi náà kàdé jáde orí alọ́ níbo ló gbé ìyàwó ẹ sí orí alọ́ amọ̀gán tó sì ìyàwó ẹ no I will never do that mi kì í sí mi ní sí yẹn tí mo bá ti rí evidence mi ní sí yẹn but tí mo bá rí evidence then mo sọ̀rọ̀ kan tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ rí ìyàwó olú alọ́ ẹ gba ọ̀dọ̀ ọlọ́pàá lọ tàbí ọ̀dọ̀ DSS kí sọ̀rọ̀ rí social media tàbí kẹ́ ẹ lọ sọ́dọ̀ àwọn bàbá ní sísìn pé ẹ̀yin bàbá àwa dẹ́n kò tiẹ̀ kàn wá gan ṣé dandan kó display ìyàwó lórí social media ni ẹ dá mi lọ kó kàn wá ṣé gbogbo ìyàwó àtàwọn social media yẹn àwọn èèyàn mọ ìyàwó wa ni àwọn èèyàn mọ ọkọ wa ni kí a fi ìyàwó ẹ̀ sí èmi ò rò pé ó kàn wá o àbí kí lẹ́yìn rí sí ẹ fẹ́ lóyún àdàbẹ̀ comment section. This is Adomade, bye for now. Ade Omade, advocate for the masses.